Kwara ti fàjà o, ìjà ti ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ Kwara o àti gọ́vnà wọn, executive governor Kwara State, Governor Abdullahi. Ó ti di wọ́rọ̀ sí wọ́rọ̀, ó na. Àwọn yúùtù Kwara wọn gbọ́ nana mọ́. Wọ́n ti yí pé wọ́n ní kí Governor Abdullahi kó wá bọ́ síta kó wá ṣe àlàyé ohun tó yẹ kí gbogbo àgbáyé mọ̀. Wọ́n ní alábọ̀dé ní gọ́vnà wọn, kí ló dé? Wọ́n ní ó tó gé ọmọ Léfì. Onírànmọ̀ ń pa mí ìparọ́. Mo ń bọ̀ wá gbé fídíò fún ẹ. Ṣùgbọ́n kí tó gbé fídíò yẹn wá, jọ̀ọ́ sáré gbé ẹ débì. OPC wants Southwest governor to declare state of emergency on insecurity, which is good. Following the massacre of more than 170 people in two Kwara State community by bandits last week, the Odua People Congress OPC has called on governors of Yoruba-speaking states to immediately declare a state of emergency on insecurity in the zone, describing the recent mass killing in the neighboring states to the southwest as heartbreaking and provocative. The OPC urged security operatives to summarily deal with those behind the heinous crime wherever they may be found. The chairman of the Dr. Frederick Fasheun's OPC Caretaker Committee, Alhaji Kazim Lawal, stated in a statement that the declaration of a state of emergency on insecurity in Yoruba-speaking states has become necessary due to the escalating insecurity in the zone. Ohun tí wọ́n jẹ́ kó yé wa tèmi bí ni wípé the chairman of Dr. Frederick Fasheun OPC Caretaker, ìyẹn Alhaji Kazim Lawal, ìyẹn ti Dr. Fasheun faction, ni wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo gọ́vnà ilẹ̀ Yorùbá wípé ẹ declare state of emergency based on insecurity tó ti take over ilẹ̀ Yorùbá. Wàá ti máa gbọ́ lẹ́nu mi láti last year wípé tá a bá fi wọ inú 2026 wọnú 2027 mo ní gbẹgẹdẹ máa gbiná. Má jẹ́ kí ìwọ náà jẹ́ ìkan lára àwọn tó máa bá lọ. Ẹ má jẹ́ kí ìkọ̀kẹ́ jẹ́ ìkan lára àwọn tó máa jẹ́ victim àwọn people yìí. Ẹ tẹ̀lé mi wá wo fídíò níbi tí àwọn ọmọ Kwara State tí wọ́n ti ké gbàjarè fún gbogbo àgbáyé kan wá gbà wọ́n lọ́wọ́ Governor Abdullahi. Wọ́n ti ta ẹ̀mí wọn. Wọ́n ń ta ẹ̀mí wọn ni wọ́n fi ń gbowó lọ́dọ̀ federal. Àṣírí tú. Mo kí Governor wa ní Kwara State, Malam Abdulrahman Abdulrazak. Your Excellency, ẹ̀yin lẹ ní mẹ́sẹ̀jì yìí. Ọ̀rọ̀ méjì ni mo fẹ́ sọ lẹ́ni. Àkọ́kọ́ fún Governor wa ní Kwara State. Èkejì fún Professor Ali Ahmad àti Engineer Suleiman Bọ́lá Kalẹ́kàwú. Torí àwọn méjèèjì ni wọ́n dìde dupò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú PDP Kwara State. Àmọ́ kí tó lọ sọ́dọ̀ àwọn méjèèjì yìí, mo ní ọ̀rọ̀ fún gọ́vnà wa ní Kwara State. Your Excellency, mo béèrè kan níjọ́ òní nínú fídíò mi kan. Mo ní kí ni nǹkan tẹ́ ẹ mọ̀ nípa báwọn báńdíìtì bí wọ́n ṣe ń jí wa gbé, bí wọ́n ṣe ń pa àwọn èèyàn wa ní Kwara State, kí lẹ mọ̀ nípa rẹ̀. Àwọn èèyàn yín jáde sórí rédíò, àwọn èèyàn yín jáde sórí íńtánẹ́ẹ̀tì, àwọn tẹ̀ ń fún lówó. Wọ́n ní gọ́vnà wa ń ṣiṣẹ́, gọ́vnà Kwara State wọ́n ní ń ṣiṣẹ́ pé kó mọ̀ kankan nípa rẹ̀, onílù ò ní fẹ́ kó tú. Iná làwọn èèyàn yín sọ. Èmi wá ń béèrè lénìí tó ẹ pé ẹ bá ń ṣiṣẹ́ láti bí ọdún 2 sí 3 táwọn báńdíìtì ti ń pa àwọn èèyàn wa, tí wọ́n ti ń jẹ́ àwọn èèyàn wa gbé, ẹ dákun níbo lẹ bá ṣẹ́ dé. Irúṣẹ́ wo lẹ ń ṣe látọdún yìí táàrí tẹ́ẹ̀rí nǹkan yìí tẹ́ẹ̀rí stop títí dìsín, kàkà tó yẹ kó stop ìtún peléke sí ni. Jojúmọ́ làwọn báńdíìtì ń jẹ́ àwọn èèyàn wa gbé, jojúmọ́ làwọn báńdíìtì tún pa àwọn èèyàn. Irúṣẹ́ wo lẹ ń ṣe. Àwọn forest guide tẹ́ gbé jáde tẹ́yìn náà wọ kákí bíi tiwọn yìí, ibo ni wọ́n wà? Níbo lẹ bọ́rọ̀ wọn dé? Níbo lẹ pín wọn sí? Ẹ̀yin ni gọ́vnà Kwara State lẹ́nìí, onílù ò ní fẹ́ kó tú báyẹn ṣe máa ń sọ, àmọ́ kí ló dé tó wá jẹ́ pé ìlú ń tú lórí yín? Ṣé mọ iye ìlú táwọn èèyàn ti ń kó jáde kúrò tí wọ́n ti ń sálọ bòmí lásìkò yín gọ́vnà? Ṣé mọ iye èèyàn tí wọ́n ti pa lásìkò yín gọ́vnà Abdulrahman Abdulrazak? Tẹ́sí rí nǹkan kan ṣe sí dìsín. Àmọ́
ìta notice ni wípé governor wa ní Kwara State nǹkan tí ń ṣẹlẹ̀ yìí ó dùn mọ́ wọn nínú púpọ̀. Wọ́n fi ìpànìyàn àti ìjíyàn gbé wọ́n fi ń gba owó lọ́dọ̀ ìjọba àpapọ̀ ní Àbújá lókè. Iná ni ò jẹ́ kí governor wà nǹkan kan ṣe sí. Torí tẹ́ ẹ̀ bá máa fi gbowó tẹ́ sì mọ̀ nípa rẹ̀ ẹ ti wá solution ṣe sí láti bí ọdún 2 sí 3. Àsìkò yín ìlú òtòrò, àsìkò yín ìpànìyàn pọ̀, àsìkò yín ìtàjẹ̀sílẹ̀ pọ̀, àsìkò yín làwọn èèyàn kó jáde kúrò nílùú tí wọ́n ń sá lọ nílùú káàkiri. Ìlú kan bẹ tó ń pè ní Ìrá ní Ọ̀yọ́ local government. Ayé gba àwọn bandits débi wípé wọ́n tún mú lẹ́tà lọ lé bá aráàlú yẹn wípé àwọn bọ̀ wá pa wọ́n. Security operatives in Kwara State have just uncovered one of the most disturbing tactics that bandits are now using to infiltrate communities undetected, and this revelation should send chills down the spine of every Nigerian. On Tuesday evening, February 11, 2026, a bandit disguised as a beggar was apprehended in Igbaja town within Ifelodun local government area of Kwara State. And what this arrested suspect revealed during interrogation has completely changed how security agencies and ordinary citizens must now view the seemingly harmless beggars and even mentally unstable individuals wandering through our neighborhoods. Elder Oyini Zube, who serves as the coordinator of the Joint Security Watch for Kwara South Senatorial District, confirmed the arrest to reporters and explained that this is part of a deeply disturbing trend where terrorists and bandits have begun disguising themselves as beggars and even pretending to be madmen in order to move freely among towns and villages without raising suspicion. Ó ti tán. Ẹ jẹ́ àjọ support àwọn Kwara youth torí mo tiẹ̀ wá like yín. Àwọn Kwara youth yẹn wọ́n nice gan ni o. Wọ́n dìde wọ́n múra dáadáa sí ọ̀rọ̀ insecurity yẹn. Ṣùgbọ́n omi pọ̀jọ ká lọ ní gọ́ọ̀mẹ̀ntì ò fún wọn ní agbára láti jẹ́ kí wọ́n lè protect ara wọn. Tí àwọn youth wọn bá wá bọ́ síta wípé Governor Abdullahi wọ́n ní ó fura sí yín, gbogbo ọmọ kóòtù àjíire, gbogbo ọmọ Yorùbá ẹ fura o, ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí ní fura sí gbogbo gómìnà wa. Àwọn ni wọ́n trade life wa tó fi lọ ń gbowó lọ́wọ́ àwọn federal ṣùgbọ́n gbọ́ lẹ́nu wọn tètè ni mo ti sọ fún ẹ. Another business kìíní fún àwọn governor nìyẹn. Nǹkan tí àwọn another governor ó wà lára nǹkan tó fi ń gbowó government. Nítorí ẹ̀ ló ṣe máa ń rí tó jẹ́ wípé àwọn terrorists wá kò déédéé rí governor kò déédéé kó kan síta wọn á ní wọ́n ti repent yo kí wọ́n lọ ṣe gbá kí wọ́n lọ ṣàwo ní ìbò. Gbogbo bó ṣe ń attack wọn back to back ní north yẹn àwọn governors yẹn ò fẹ́ kó stop rárá because kò sí attack kan torí tó máa ṣẹlẹ̀ tí wọn ò ní fi gbowó látọ̀dọ̀ federal. Èyí làwọn governor south west náà wá wò wípé it's a lucrative business ike àwa náà lè máa ti bẹ̀ ká enrich pocket wa mọ́. Òun ló ṣe jẹ́ wípé kò sí ìgbàkúgbà tó bá attack anybody nílẹ̀ káàárọ̀ oòjíire. Kí ló máa ń ṣẹlẹ̀? Press release. Lẹ́yìn press release àwọn governor wọ́n promise ìwọ àtèmi wọ́n láwọn á wá ẹni tó ṣiṣẹ́ yẹn jáde wọ́n lá mú wọn wọ́n lá ṣèdájọ́ wọ́n lá ṣe kìíní kan ṣèbéyàn tó bá mú òun náà ṣèdájọ́ fún àtijọ́ tó ti ń pa àwọn èèyàn tó ti rí ìjọ́ wo lórí tán sọ pé wọ́n mú ẹyẹ èèyàn kan báyìí wọn ò mú yàn tó já sí pé gbogbo àwọn tí wọ́n pa tó jẹ́ victim kọ́lọ̀ kó bá mi dẹ̀lẹ̀ fún wọn kó bèrò pé burúkú kúrò lójú wọn kó má wá ṣan má wá lójú wọn kò kú dànù ṣá. Ṣùgbọ́n tẹ bá lísì sí brother wa ẹ̀ ó ń jẹ́ kó yé wa wípé ẹnu ìgbà tí gọ́vnà yìí tí wọ́n dórí àpèrè wọn ní ọ̀rọ̀ insecurity ló rinlẹ̀ dòó ní Kwara. So according to him láti bí 2 to 3 years ni wọ́n ti hàn yín léèmù ẹ̀dẹ̀ dákẹ́ ẹ wà muted. Ti yé mi àbí kò tí yé yín ni ó yẹ kó ti yé yín ìdí tó ṣe dákẹ́ tán pariwo síta ìgbà tí wọ́n wá wo ikú lójú tí kú ń wo òun báyìí táwọn náà wo ikú pé àjàlú bẹ̀bẹ̀ dé wọ́n wá pariwo síta. Ìbá jẹ́ wípé 2 to 3 years ago yẹn lẹ ti pariwo bóyá ìbá má wọ́ọ̀sì tó tó báyìí. Anyways ẹ jẹ́ fún wọn ní support. Kéré o gbogbo ọmọ kóòtù òjíire o gbogbo ọmọ Yorùbá àwọn Kwara youth ní kí Governor Abdullahi kí wọ́n bọ́ síta kán wá ṣàlàyé fún wọn kí ló dé tó ṣe gbàbọ̀dé insecurity sí Kwara. Wọ́n nítorí pé àwọn ń funra sí yín ọmọ Yorùbá ẹ fúnra o ẹ jẹ́ àjọ fúnra sí gbogbo gómìnà wa tó jẹ́ pé tó bá ti pa àwọn èèyàn tán press release ni wọ́n dẹ̀ mú ẹyọkọ èèyàn kan rí lọ́jọ́ kan báyìí ṣé o ti gbọ́ tọ́mú terrorist kan rí ni.
ẹ fúnra o gbogbo ọmọ Yorùbá. Gọ́vnà Abdullahi wọ́n nítorí tó bá ti àtàkì tán gbogbo bó ṣe àtàkì tán ẹnu ojú ṣe kinní kan yẹn ó ní iye tó máa fi gbà tí lọ́dọ̀ àwọn federal. So ṣe wá ń ta ẹ̀mí àwọn aráàlú ni. Tàbá wá sọ fún yín ṣe mọ iye ọdún tá ti ń sọ fún yín wípé ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí kò ní kankan ṣe pẹ̀lú religion. Wọ́n mọ̀ọ́mọ̀ lọ gbé sábẹ́ religion láti ráyè penetrate wọlé ni. Ọlọ́run ẹ wá lọ lísì sí irú àwọn mufti oníbẹ̀ mufti Ìwó ẹranko lásán tó kọ̀ dáwọ́ èèyàn bóra àwọ̀ Gumi. Mufti Ìwó is a terrorist in Yorùbá land pẹ̀lú gbogbo àwọn kọ́kọ́sì ẹ̀. Ó ń sọ fún yín àwọn tó bá ti lè máa bá Gumi ṣe abẹ́rẹ́ pé wọ́n bá Gumi ṣe ẹ̀yin ẹ lọ dìbò fún gbogbo àwọn tó promise yín ní Sharia ní Ọ̀yọ́ state gbogbo wọn náà communicate pẹ̀lú Gumi. Ẹ ti rí ògo ẹlẹ́ẹ̀ní ṣerú ẹ̀ mọ́ láyé ṣe bẹ́yìn náà pa ṣé bí ká ti bá yín máa gbé ní ká pariwo bá ṣe pariwo kọ́ kékeré ṣó dé ẹ̀mí tó ti lọ padà. Ẹ̀yin ẹ fọwọ́ ara yín kẹ́ lajú kalẹ̀ kí tàlùbọ́ kó wọ kẹ́ torí ẹ̀sìn kẹ́ ẹ mú ẹ̀mí yín kẹ́ fà lé wọn lọ́wọ́. Àtijọ́ tó ti pa wọn Kwara ṣó dọ́dọ̀ Mufti Ìwó ṣó dọ́dọ̀ Olúwo ṣó dọ́dọ̀ gbogbo àwọn extremists tó ń jọ ń ṣe àwo Gumi bẹ́ẹ̀. Mufti wá sọ fún yín wípé kẹ́ má lísì sí wa o. Ìṣe la fẹ́ kẹ́ di ọ̀tá àwọn Haúsá kẹ́ má bá àwọn Haúsá ṣe kẹ́ má bá àwọn Fúlàní ṣe kẹ́ má bá àwọn Ìgbò ṣe ibo láti sọ bẹ́ẹ̀ fún yín ẹ jókòó síbẹ̀ kẹ́ má bá yí. Lára kan ṣá Gọ́vnà Abdullahi wọ́n ní ẹ mọ̀ sí insecurity tó ṣẹlẹ̀ ní Kwara State ẹ fi ń gbowó lọ́wọ́ federal tí ò bá jẹ́ bẹ́ẹ̀ come out and tell us what we need to know kò jù bẹ́ẹ̀ lọ. To the next ṣé mọ̀ pé mo ti sọ fún yín wípé ohun tí àwọn nọ́dẹ́nà máa bá bàbá Tinubu mú ńlẹ̀ lórí ọ̀rọ̀ 2027 election kì í ṣe kékeré. Àṣírí El-Rufai mà ti tú kí tó mú fídíò ẹ̀ wá. Ṣé o ti gbélé náà? Sheikh Khalifa Sani Abdulkadir allegedly received 2 million for paying for a successful coup plot against Tinubu GCFR. He's a top cleric in the Kaduna State of Tijaniya faction group. He admitted received the money and said he willingly didn't want the money again. The case was from the office of DSS to EFCC, later landed in a military case. Something is happening in this country. This government is breaking barriers. Mo kàn fẹ́ kó o mọ̀ náà ni wípé abẹ́ ẹ̀sìn ni gbogbo wọn sá sí. Náà pera wọn ní schooler Islamic schooler clerics kò sí kan tán ní pé tán ṣéìkì ṣífì gbogbo ẹ̀ ṣá irọ́ náà pa. Àwọn eléyìí ò mọ lọ́rùn wọn àmọ́ nǹkan tó jẹ́ lọ́rùn wá gbọ́ nǹkan tí El-Rufai sọ against 2027 election. Ìwọ jókòó síbẹ̀ kó máa dúró wò kó máa rò wípé bàbá Tinubu ó máa wá protect ẹ lé. Ìwọ jókòó síbẹ̀ kó máa dúró de military àwọn army àwọn ọlọ́pàá wọ́n bọ̀ wá dúró lẹ́gbẹ̀ẹ́ ilé iwájú ilé àtẹ̀yìnkùlé ilé láti ṣọ́ ẹ. Jókòó síbẹ̀ kó máa dúró de OPC àbí ṣìfìgbò ẹyọ kan wá máa monitor ẹ lójú oorun. Mo ti sọ fún yín pé ilé ìtawọ̀ aráàlú ní láti ṣe ń bẹ̀ òun ló lọ lọ́ọ̀kan yẹn wá gbọ́ nǹkan tí El-Rufai sọ. And Excellency, I assure you that what has happened today has further reinforced my belief that we must work hard, we must not sleep between now and March 2027 until we remove this tyrant. Kó lè mọ bí wọ́n ṣe múra against 2027 and tó bá wo ẹnu lẹ̀ tó wẹnu ọkọ́ ọ̀rọ̀ yẹn ò kàn déédéé jáde lẹ́nu El-Rufai. Bẹ́ẹ̀ ni tó bá yẹ pé òun monitor àbó òun follow gbogbo oríṣiríṣi tó ń lọ ọ̀rọ̀ yẹn ò kàn déédéé jáde lẹ́nu ẹ̀. Plan wọn exactly nìyẹn mo dẹ̀ ti ń jí sọ fún yín láti last year torí wọn ò fẹ́ kí election kó hold. One thing tó kọ́kọ́ fẹ́ ṣe ni wípé kí wọ́n rí another candidate tó máa beat Tinubu hands down. Ó kù candidate tó fẹ́ beat Tinubu hands down. Ṣé ní northern party ni àbí ní south wà lẹ́ẹ̀mí tí ìmọ̀ candidate náà. Wọ́n ti wá rí wípé pẹ̀lú gbogbo bó ṣe ń kóra wọn jọ ADC to this to that gbogbo kíní yẹn work. Another plan tó tún wá ní sílẹ̀ ni wípé kàkà kékun má jẹ sèse. Ayé máa fi ṣàwádànù ní wípé èyí tí Tinubu máa fi wá ṣe second term because wọn ò mọ nǹkan tí Tinubu wà up to tó bá rí second term ṣe.
òun ló fi jẹ́ wípé gbogbo nǹkan tó bá máa tẹ̀ náà máa tẹ̀, gbogbo nǹkan tó bá máa ṣe náà máa ṣe. Bí election yẹn ò ṣe ní wáyé náà máa dàrú. Ẹni máa kú á kú, ẹni máa kú á kú o. Ṣùgbọ́n mo gbà ládùúrà pé ìṣẹ̀dá ìwọ àti tèmi àtẹ̀bí àtara wa kò ní bá lọ, kò sì ní gbàbọ̀dẹ̀ torí àbá wọn jẹ, àbá wọn pín. Àwọn ni wọ́n pín owó Nàìjíríà, àwọn ni wọ́n ń jẹ yọ̀tọ̀mí Nàìjíríà. Àbó ti kán sí ìwọ lẹ́nu rí ni, torí kò kàn sí mi lẹ́nu rí. Kí ló wá kan àwa tó bá wá fẹ́ para wọn dànù nítorí nǹkan tó ń jẹ tó yẹ kí wọ́n pín fún gbogbo everybody wa, ṣùgbọ́n tó jáàrin ara wọn náà ti ń pín. Kí ló wá kan ìwọ àtẹ̀mí? Ẹni máa kú pàdé ẹni máa pa. Ṣùgbọ́n mo fi àsìkò yìí sọ fún ẹni wípé wá ọ̀nà tó ṣe máa protect ara ẹ. Má become a victim on this thing. Situation tí Nàìjíríà wà báyìí ó ti lẹ́tìkẹ́. Mo dẹ̀ ti pariwo wípé gbogbo ilé ìtẹ̀sírí tó ń ṣẹlẹ̀ yìí wọ́n sample ni wọ́n fẹ́ gbé wa wò. How serious or how ready are we in Yorùbá land láti attack wọn tó bá ń bọ̀? Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé gbogbo testing test tó ń ṣe kiri, tó ń test grand kiri, wọ́n ń bá wa púẹ́ òun ni wọ́n bá wa. Ó ṣe ni láàánú wípé ìgbà tó bá attack lọ́wọ́ a kì í rí anybody kan sọ wípé wọ́n gbọ́ wọn àbí wọ́n wà ńbẹ̀ kán lọ kán kojú wọn bẹ̀. Bó tiẹ̀ jẹ́ yóò kan láàrin wọn báyìí kí wọ́n mú mọ́lẹ̀ irọ́. Ó ní ìgbà tó bá ṣe operation yẹn tó bá ṣe successfully tó tẹ̀ tí táwọn gan ti wọgbó lọ tó ti gbàgbé pé wọ́n lọ operate ibì kan. Ìgbà yẹn lẹ máa rí àmì, ìgbà yẹn lẹ máa rí aráàlú, ìgbà yẹn lẹ máa rí everybody. The next thing, gómìnà yẹn ti gbé press release jáde. Ẹ jọ kí ni press? Okay, nígbà tí oh God. Tí ẹ bá wá ṣe press release, kí ló fẹ́ mú jáde? Ẹ kàn ń pa àwọn èèyàn. Wàhálà máa ṣẹlẹ̀ o. This 2027 election, gbẹ̀gẹ̀dẹ̀ máa gbiná. Kì í ṣeré, òótọ́ ló ń gbọ́ yẹn, máa prepare. Yes, ibẹ̀ ni kọ́kọ́ la tún yìí lọ to the next. Ṣé orí kéèsì ọba Àgámọ̀ ní ṣé Ìgọ́mọ̀ àbí Àgámọ̀ ní Àkúrẹ́ yìí ó lágbára ni, ó ní agbára. Anyway, wọ́n ní ìkan lára àwọn ọmọ wọn tó witness nǹkan tó ṣẹlẹ̀. Ó ti ṣe àlàyé kékeré bí gbogbo bó ṣe ń lọ. Ó yẹ lọ lọ́dọ̀ wọn bẹ́ẹ̀. Ṣùgbọ́n nǹkan tẹ́mi sì fẹ́ máa bèèrè ni pé ìgbà tí ìkan lára àwọn ọmọ wọn tó witness kìíní, kí ló dé tó pariwo sáwọn aráàlú? Kí ló dé tó pariwo? Ẹ jẹ́ a gbọ́ nǹkan tí wọ́n ló ṣẹlẹ̀ ń bí, kẹ́ wá wo nǹkan tí gómìnà Ondo State káwọn náà ti dánwò lórí kéèsì yìí. Ẹ jẹ́ ẹ̀ka ilé ìfún yín first. They kept shooting the king, but the bullet didn't penetrate. He kept saying, I am a king, daughter. Ìyá. Tilẹ̀ tọ́lọ́run wọ́n ní kábíyèsí yẹn ọ̀nà pa itú méje tí ọdẹ máa pa nínú igbó. Tábà ní a ní pé ká lọ ṣògùn ayẹta. Èyí tí àdé òfin ní wọlé olóbùkú làwọn pípù yìí. Níṣẹ́ náà gbá nǹkan mọ́ bàbá yẹn níwájú orí, tẹ́jẹ̀ yẹn wá ṣe jùdù. According to reports by the Nigeria Tribune, the daughter of the Alagamo of Agamo Oba Kehinde Jacob Falodun has narrated the tragic events surrounding the killing of the traditional ruler after suspected bandits invaded his palace in the Akure North local government area of Ondo State. Ẹ wá wo video. Check the audio. Okay. Okay, now see. Ẹ ṣe gbọ́n ẹ sẹ́yìn. Ṣé bẹ́ẹ̀ ló roll? Ẹ pọ̀ méjì. Ìbẹ́ni kankan fa wàhálà tó bá ti tọ́ mi o. Mo jókòó níwájú ilé mi ń bí níwájú ṣọ́ọ̀bù ìyàwó mi ń bí lánàá. Ni mọ́là kan dé náà tó ń tọrọ owó. Ó dẹ̀ dé mo rí pé bó ṣe wáyé eléyìí kì í ṣe yàn lásán. Ó mú ọ̀pá kan dání, ọ̀pá yìí ó dì í mú lórí báyìí ó fi ń tẹ̀lé, ó ń rìn bí pẹ́ńtẹ́sẹ̀ ń dùn. Wọ́n á ní kó kó wájú ilé mi
kó dẹ̀ kó wájú ṣọ́ọ̀bù ìyàwó mi ó tún bọ́ sẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù àwọn télọ̀ tó wà ń bí báyìí tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí nínú ilé mi náà kọ́ńpáì mo ní kó kúrò ń bí kó máa lọ mo ní kó máa lọ tí mo sọ pé kó máa lọ báyìí tó máa ṣe báyìí mo tó yọrí ẹ wò kò ṣe pé mi ò parọ́ mọ́ o ẹ ti rọ́pàá yìí ṣẹ́rí ọ̀pá yìí ló yọ straight ẹ wo ohun tó wà lórí ẹ̀ iṣẹ́ ti rí ríǹgì lè ń bí o oògùn ní ẹ̀dẹ̀ rọ́pàá yìí bó ti ṣe tán tó ẹsẹ̀ tó ń ṣe báyìí kò dún ohun tó gbà tí mo gbà lọ́wọ́ ẹ̀ ó mú ọ̀pá yìí lẹ́sẹ̀kẹsẹ̀ ó là mọ́ mi lórí ni gbogbo ìlú yìí lè sọ sí o pátá gbogbo tó wà street tó wà ládùúgbò bí oore ọ̀fẹ́ hospital nílùú Ìtòrí Èkó local government kábíyèsí bàbá wa Àkámọ́ gbogbo àwọn tí àwọn sẹ́ríkì wọn bírú ọkùsàǹgbàǹkó ẹ bá sọ fún wọn kó bá kìlọ̀ fún àwọn fámìlì wọn tó ń tọrọ bára kán máa lọ tọ ọlọ́dọ̀ ẹbí wọn kán máa yà street wa mọ́sà o ní sáìdì ibi tí aláwọ̀ ẹkùn ojú burúkú tó jẹ balẹ̀ agbọ̀n ẹrùkù tuntun sí àdúgbò yẹn ní o lèmi ń gbé èmi ní balógun ẹ o èmi ní balógun aláwọ̀ o ṣe ń gbọ́ tí mo yẹ gbọ̀ páyì lọ́wọ́ ẹ̀ tọ́yàn ń lọ pé kí n filẹ̀ fún tí mo lọ́mọ lọ́ tí mo gbà mí ti ṣe tán báyìí ó ti fa ilé ìjáde tó bá fa jáde báyìí mo ní tó gbélé mi báyìí mo sáré gbà lọ́wọ́ ẹ̀ pápápá òun rèé o gbogbo yẹn rí ẹ̀yin Yorùbá ogun ti dé sógun state o ohun tí mo gbà lọ́wọ́ mọ́là gbogbo ẹ á bèrè street bí o tó bá jẹ́rọ ni mo pa lẹ́kọ̀ọ́ local government ní street oore ọ̀fẹ́ hospital opposite tẹ bá ti kọjá ẹ̀yà hotel bí tẹ ẹ̀yà ẹ̀kọ́ tiẹ̀ sí yẹn ẹ̀yẹ gbàbẹ̀ wọlé street ibẹ̀ ni ilé tèmi èmi ní ifá èmi okùn lájà bíi ta o gbogbo tí mo gbà lọ́wọ́ mọ́là lánàá rèé o gbogbo aládùúgbò ọ lè sọ sí o ẹ ti rí ó la ilé ìmọ̀ mi lórí ni ko ẹ mọ̀ pọ́pá yìí náà fi ń pa àwọn ẹran tó ń pa tó máa ń tà fún ilé yìí ẹ dẹ̀ mọ̀ pé ọ̀pá kan ni Fúlàní fi ń dàgbà màálù wọn lórí àwàkọ́ o wọn fi ya ẹnìkan ohun tí mo gbà lọ Fúlàní lánàá rèé today is Thursday bá àná ní sí Wednesday òun ni o ohun tí mọ́là mo gba ilé yìí lọ́wọ́ ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ní tó ń ṣe bí pẹ́sẹ̀ ń dùn pẹ̀lẹ́sẹ̀ tó ẹsẹ̀ òdún o ló fi jápa o ẹ lè wá o gbogbo ẹ̀yin ọba wa ẹ bá sọ fún àwọn mú Fúlàní mọ́là wọ́n ti wà ní junction to junction àtọ̀ tó ń ta àti kìíní kọ́ fìlú ilẹ̀ fún wa ẹ̀yàn bá ṣe wèrè bí ọ̀pá àwọn iná máa fi pa wọ́n o ohun tó là mọ́ mi lórí ó dín bá ó là mọ́ mi lórí ni bóyá rí gangan ni. ṣé ti rí bó ṣe ń lọ gómìnà gbá àwọn èèyàn dìde lọ́bẹ̀ ṣó padà dá ẹ̀mí kábíyèsí padà no. The attacker reportedly stormed the palace on Wednesday evening, firing gunshots that caused panic and forced residents of the Agamo community to flee for safety. Recounting the incident, the monarch daughter said her father repeatedly identified himself as a king while the assailants beat him and attempted to abduct him before eventually killing him outside the palace. According to her, they just invaded the palace and kept shooting at the king, but the bullets didn't penetrate. They carried him, but he kept telling them that he was a king. They kept beating him, wanting to take him away. She explained that the attacker later used a sharp object on the monarch after lifting him several times and firing sporadically into the air. She added that the king was eventually murdered outside the palace with blood gushing from his head. The daughter also revealed that the assailants wore outfits resembling those of Fulani elders, spoke Hausa, and were believed to have entered the community through the Ita-Ugbolu axis. Lọ́rọ̀ kan ṣá, wọ́n ti pa alága mọ́. Kẹ́dẹ̀ máa wá wò gẹ́gẹ́ bí ọmọ wọn ṣe sọ. Wọ́n ló gbìyànjú, wọ́n ló pa itú méje tọmọ tí ọdẹ pa ń gbó. Wọ́n náà rọ́ọ̀bọ̀n. Ìbò wọlé, bàbá yẹn dira nìyẹn o. Ẹ ti wá rí pé ká dira nìkan kọ́ ni solution sọ̀rọ̀ yìí báyìí. Ọlọ́run. Ó dẹ̀ pé wọ́n wá gbá nǹkan mọ́ níwájú orí ni. Ọmọ yẹn ní ẹ̀jẹ̀ yẹn kàn ń ṣe báyìí. Tẹ́ bá tún rí fídíò yẹn dáadáa tẹ́ wò. Ṣé rí brọ́dà wa tó ṣe sọ̀rọ̀? Má ṣe lọ káwọn náà mọ́lé Fúlàní ni tọ́jọ́ wà ládùúgbò. Ṣé rí kíní ọwọ́ ẹ̀ mo mọ̀ọ́mọ̀ gbé wá sísàlẹ̀ nítorí kí YouTube má lọ fi ṣe kíní fólúwà ẹ̀ strike mi. Ẹ rí ọ̀pá tó yọ sókè. Ọ̀pá yẹn wọ́n ní ìṣó wà lára àti ìdà tó gbà lọ́wọ́ Fúlàní yẹn. Ẹ̀yin Yorùbá ẹ ṣàánú ara yín ẹ̀dẹ̀yìn lẹ́yìn ọ̀rọ̀ tó lùwọ́ ń sọ àti gbogbo àwọn lídà tẹ́ bá rí tó lọ meet àwọn Fúlàní pé kó máa bọ̀ láàrin ìlú ọ̀rẹ́ jọ ni yín. Fúlàní will never ever kò sọ́jọ́ tó ń bọ̀ wá lóyà sí yín ju ọmọ ìyá ẹ̀ lọ. Ṣé ti rí wọn ìyá tí wọ́n pa báyìí sìn ṣe bẹ́ẹ̀ rí fídíò wọn níbi tí ọmọ ìyá yẹn ti ń sọ̀rọ̀.
tó ń jẹ́ kó yé wọn wípé wọ́n dára wọn mọ̀ ládùúgbò, wọ́n tipẹ́tipẹ́ tó ti jọ ń gbé, wípé Fúlàní ti jọ ń gbé ládùúgbò yín, àbó fẹ́ ọmọ ẹ̀ láya àbí anything, àbẹ̀jẹ́jọ́ rẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ń sọ wípé ó ti pẹ́ tẹ́ ti ń gbé ọmọ ìyá ni yín, wọ́n dáa, wọ́n ṣe gbá, wọ́n ṣàwo, kò ní kí wọ́n lọ́ọ̀fù yín ju àwọn Fúlàní ẹgbẹ́ wọn. ṣé rò wípé tí àtàkì bá fẹ́ wọlé, àwọn wo ló máa gbàbọ̀dé ẹ̀ wọlé? àwọn eléyìí tó ń gbé láàrin yín ló máa fún wọn ní ọ̀nà tó fi máa àtàkì ibi tó yẹ kí wọ́n lọ, àsìkò tó máa àtàkì yín. kí ló ń ṣe Yorùbá? kí ló ń ṣe yín tá à ń torí ọjà yín jà, tí ẹ̀ pariwo pé ta ló disturb yín lẹ́yìn ìkùlé ilé yín? kí ló ṣe yín? ṣé ó wù yín pé tẹ bá ti kú kọ́ máa gbé píṣọ yín kiri? kí ló fẹ́ dì? ṣé àwa lẹ̀ ẹ́ ṣe ti pé ká wá protect yín, àbí Ṣíbí Ìgbòho ni kó wá jókòó sínú ilé yín kó wá máa ṣọ́ yín lójúlé dójúlé, ọ̀dẹ̀dẹ̀ sọ̀dẹ̀dẹ̀, woro sí woro, àbí OPC àbí kankan? mo ti sọ fún yín pé àwọn aráàlú a ní láti ṣiṣẹ́. mo pariwo títí tí mo ní gbogbo ẹ̀yin brothers wa street by street ẹ kóra yín jọ, kẹ́ ẹ ní gúrùpù, kẹ́ ẹ dẹ̀ lọ sọ fọlọ́pàá, kẹ́ fi tú ọlọ́pàá létí, ẹ má fi rọ́ọ̀b, kẹ́ ẹ fi protect ara yín. mo ní láti sìn wọ next year ó máa lẹ́tìkẹ́ fún ilẹ̀ Yorùbá nítorí bàbá Tinubu. ilẹ̀ Yorùbá wọn ò ní jẹ́ kó mí. Kwara lè ṣe sọ àtúmọ̀ another state tó máa take over lẹ́yìn Kwara àti Kogi. ẹni orí yóò dilé o, mo sọ tèmi mo dúró náà o. Ọlọ́run ní jẹ́ kí orí ti àti tèmi kó gbàbọ̀dé o. a kó àwẹ̀ lẹ́ǹtì àti Ramadan o, ẹ̀mí wa rẹ́yìn àwẹ̀ méjèèjì o, àdúrà gbogbo wa sì gbà. orúkọ tèmi ò yí padà, Yèyé Dára Kowee kò ní mò ń jẹ́. ire o kàbìtì. má gbàgbé láti bá mi share, má sì gbàgbé láti bá mi like, drop your comment.